ọmọdé ilé ẹ káalẹ́. ẹ̀yin àgbààgbà ẹ káàṣálẹ́ o. ìbà mi ìbà kọ́dá. ìbà mi ìbà ṣẹ̀dá. ìbà ẹni àkọ́kọ́ tí ń bẹ kí n kó tó mọ̀ bẹ. ìbà ọba mi onígègé àrà. ìbà ọba mi létò ọba alákìlàkalẹ̀. Elédùmarè tó ti ṣe àlàkalẹ̀ gbogbo ohun tí ó mọ̀ ṣẹlẹ̀ ṣáájú kó tó dá ayé àti ọ̀run. láìmọye ọdún ló ti pa á láṣẹ fún gègé kó máa kọ nǹkan lórí tákàdá. wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tó lódùmarè ọba ní í ṣe. kìkìdá àṣẹ lásán ni àbá ò sí lọ́rọ̀ olódùmarè ọba. àṣẹ olódùmarè ní gègé gbọ́ tó fi ń ṣiṣẹ́ lọ lórí tákàdá. ṣé máa ṣe bẹ́ẹ̀ ni gègé fi ń ṣe bẹ́ẹ̀. bó ti wulẹ̀ kéèyàn ó gbárí tó bó ti wulẹ̀ kórí èèyàn ó pé tó. ìfẹ́ mọ̀rú iṣẹ́ tí wọ́n lè ṣe fún èèyàn láyé lókè èèpẹ̀ ní ìgbìyànjú pé kórí rẹ̀ ó lè pé kọ́pọlọ rẹ̀ ó lè jí pépé. tó wá lè nímọ̀ títí tí ó nímọ̀ bíi gègé kò sì ní sí àṣẹ ọlọ́run ọba mi ni. àṣẹ tọ́lọ́run ọba mi pa fún un ní ìgbà àkọ́kọ́ nì kó tó dá ohunkóhun sórí ilẹ̀. tó fi ní kó máa kọ tí gègé gan òmọ tó lódùmarè ni ó máa kọ ṣùgbọ́n látara àṣẹ olódùmarè ọkọ gbogbo tó bá mi ní ọkọ sórí tákàdá. ìjà sí pé gbogbo tí ó ṣẹlẹ̀ ṣáájú kọ́lọ́run ọba mi ó tó dá sánmà àtilẹ̀. nígbà tí Èdùmàrè tó dá sánmà àtilẹ̀ tán àti gbogbo tí ó tún ṣẹlẹ̀ títí tí gbogbo nǹkan ó tún fi padà sí bó ti wà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. nígbà tí ò ní sí ti ń jẹ́ ayé mọ́ bẹ́ẹ̀ kò ní sí ti ń jẹ́ sánmà mọ́. ṣùgbọ́n ìyípadà ó dé bá àwọn àyè kan á sì máa pè wọ́n ní orúkọ míì. tí ó padà já sí pé ilé méjì péré àbí ọgbà méjì péré ńlá padà rí tí àwọn ènìyàn ó padà máa gbé tí wọ́n sì máa bẹ lọ títí láì fà àbàdà. kó o wá wòye sí àṣẹ tí Olódùmarè tó pa gègé lọ́jọ́ kìíní àná. àṣẹ yẹn tí gègé tó tẹ̀lé náà ló sọ di gègé di ọba onímímọ̀ nínú gbogbo pé èèyàn ní mímọ̀ láyé. nínú ẹ̀dá ọlọ́run ọba mi léèyàn ní láǹjànú ní nǹkan míì tọ́lọ́run ọba mi dá èmi ò rí èyí tó tún nímọ̀ bíi ti gègé. ọ̀dà ọ̀fẹ́ fìdí rẹ̀ múlẹ̀ lápò ọ̀dọ́ tiẹ̀ bó ti ń gbọ́ mi yìí náà mú gègé àti tákàdá. ìwọ ṣáàrò ń tọ́ ọ fẹ́ kọ bí gègé ò ní bí yóò kọ bí ò ní kọ láì ṣe pé ẹsẹ̀ sọ fún pé ìwọ gègé yìí o ìwọ bírò yìí o ìwọ bẹ́ńsù yìí o nǹkan báyìí ni kọ́ ọ máa kọ bó o ti ń rò yẹn náà ni gègé ó sì máa kọ tó o fẹ́ kọ́lẹ̀ kábíyèsí rẹ̀ Olódùmarè. yẹn ni pé lọ́dọ̀ àwọn tó mọ̀ ń lò wọ́n mọ bí wọ́n ti lo gègé tí wọ́n fẹ́ gbá ìlé àmù sí yàn la. ẹ
ẹ̀ka àṣálẹ́ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ṣàlàáfíà látúbà yín lálẹ́ tòní. ẹ̀yin lẹ pé bọ́mọdé bó bá júbà àgbà yóò roko dalẹ́. àdáṣe nílẹ̀ pé ní humọ ìbà ò gbọ́dọ̀ humọ nìyàn. eégún lé ìbà òòṣà ọjà ìbà ni mo ṣe. ará iwájú láṣáájú ìbà ó. gbogbo ẹni àjọṣe déédéé tá a jọ jẹ́rọ̀ lọ́nà káàbó míì ìbà ó. gbogbo èrò ẹ̀yìn pátá náà ni mo ṣe pẹ̀lẹ́ wọn pé ká ṣe gba àlẹ́ jẹ́jẹ̀jẹ̀ bí tó kó ògbó bí ògbó ẹnìkan ọmọ ẹnìkan ò lè sọ ẹ̀ka àṣálẹ́ o. ipasẹ̀ náà lètò láti ìkànnì adẹ́rìnpòṣónú fẹ̀yìn ẹ mú wo bó ti rí ó ti yọ tán ó kù mélòó ó dúdú kò funfun ọpọ́n àní ọ̀sáfẹ́. ọ̀rọ̀ ẹkún ọ̀rọ̀ bànújẹ́ ọ̀rọ̀ òṣè kò ní tọ́ sí èmi àti láṣẹ olódùmarè ọba. 32 FM 94.9 àjàkẹ́rin kòkó àwòsùgbẹ́ ńlẹ̀ ìbàdàn. ipasẹ̀ náà lètò lápá yín gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé aago 9 bó bá ti rókogó sí aago 10 gbẹ̀rẹ́. kò ṣeé ṣe kẹyẹ ó fò kó dánìkan fapá kan fò àfi kó rí apá méjèèjì. ẹ ti mọ̀ pé lórí ètò ipasẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà léyìí tó pọ̀ jù bàbá mi olóyè adéwálé ajíbọ́lá ìbíkúnlé àwọn náà là á mọ́ tẹ̀lé wádé lórí ètò ipasẹ̀. Abíọ́dún Tìjání Ìṣọ̀lá ẹ̀fọ́ ní ẹrù ọ̀yọ́mọláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ àtìbà akéwì àwọn akọni nílẹ̀ yorùbá. àti àwọn ikọ̀ mi bẹ̀rẹ̀ látòrí ìfẹ́ olúwa bídèmí àyàndìran bàbá ọlọ́bẹ̀. ṣẹ́gun alágbàlá àlè ọmọ akéré sharafdeen adékúnlé ìṣọ̀lá ojú odò adédàmọ́lá Muyideen ọmọ mòró rántí. ẹnjìnìá Dahood Abdulwahab ìtàn ńlá. gbogbo wọn pátá náà látùjọ ṣe látùjọ mú ètò ìtàlẹ̀ tòní wá láṣẹ ìdùmarè yóò sì dùn gbọ́ngbọ́n òtún kọ́ sí i. ẹ ṣáàmú gègé àti tákàdá ẹmú fọ́nrán káàkan lẹ́yìn ẹjẹ́ àtúnjọ bomi ìmọ̀mú láṣálẹ̀ tòní. ìjẹ́ẹ̀ẹ́dógún la bẹ̀rẹ̀ lórí ìṣèjọba ààrẹ ọlátòòsà aṣúbíàró àgàdàgùdù. ọdún 1871 nígẹ̀rẹ́ eléyìí tí baálẹ̀ Orówùsì tó gbéṣẹ̀ náà ni bàbá gorí àpèrè gẹ́gẹ́ bí aṣáájú ilẹ̀ Ìbàdàn tó sì pé òun ọ̀jẹ̀ baálẹ̀ ààrẹ lòun ọ̀jẹ̀ àti tú eléyìí níjẹ̀ẹ́dógún. bẹ́ẹ̀ wẹ̀wẹ̀ náà láti bẹ̀rẹ̀ sí ní mẹ́nuba àwọn ogun eléyìí tó wáyé lákòókò ààrẹ látòòsà ìyẹn nílẹ̀ Ìbàdàn. ogun àkọ́kọ́ náà ni ogun ìdá ọwá padà tí a pè é ààrẹ látòòsà ó pàṣẹ rẹ̀ wípé kí wọ́n gbé láti ilẹ̀ Ìbàdàn lọ sí ilẹ̀ Ìjẹ̀ṣà. nígbà tá a tẹ̀síwájú níjẹjọ èyí tá a lè mú wá ń bẹ̀ náà ní ogun Adó ìyẹn ní 1873 1871 náà ni ogun ìdáwà padà yẹn wáyé. ogun Adó tá a mẹ́nubà ń jẹjọ ìyẹn ní 1873. lálẹ́ tòní láṣẹ Ìdùmarè bàbá mi wọ́n bá wa pẹ̀ kẹ́lu ogun Èmùrè Èkìtì 1874 tó fi mọ́ ogun Wọ́kùtì ní 1875. àwọn tá a tún gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ lálẹ́ tòní nù kí ló bí kí ló fà á àwọn wo ni wọ́n lọ sójú ogun yìí kí wọ́n mú bọ̀
kí ni àpẹ̀yìndà rẹ̀ fún ilẹ̀ Ìbàdàn àti ilẹ̀ Yorùbá. Nínú ìṣèjọba ààrẹ Látòsà náà la sì wà nílẹ̀ Ìbàdàn 1871 kìíní ọ̀hún bẹ̀rẹ̀. ẹ jẹ́ á ṣe báyìí kí a gbà pa àbí lọ́nà káròjú ọjà ń bàbá padà dé látòjú ọjà á gba ọ̀dọ̀ ẹ̀fọ́ ni ẹrù wọlé kó tó di pa àmọ́ lọ sọ́dọ̀ bàbá mi olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé Ọ̀tún Balógun Àwọ̀tán ẹ̀lẹ́mbẹ̀ wọn ẹ̀kú kalẹ̀. Best Solution Consulting Services Limited is your best choice when it comes to full travel consulting services. They are highly skilled in ensuring smooth processing of your visa application, as well as providing a wide range of quality travel and tour services to their customers, ranging from business trip, solo travel, group travel, and abroad in countries like UK, USA, Spain, Poland, Lithuania, Malaysia, Mauritius. This is the educational agency you can trust to secure your admission with 100% assurance. And you will also have the opportunity to work while studying. Take the right step today. Contact Best Solution Consulting Services Limited at 18 to 20 Isuruosho Layout, Sharp Corner, Oluyole Estate Extension, Off Ring Road. Telephone 081-124-73981 and 070-6597-1943. Website www.bestsolutionconsult.com. Best Solution Consulting Services. Àwọn ọmọ ẹ̀dámọ̀ fúnra wọn dára lórí ẹ̀pẹ̀tẹ̀ àwà yìí. Kí ni ká ti pẹ̀rẹ̀ ọjà ẹ? Ṣé ti ọmọ tó fìyà ṣẹṣo? Àbẹ́ni tí ẹ tún yá lọ́kọ̀ tó gbé ta. Kàyéfì rèé o. Kàyéfì gbá. Ẹ̀rín àrín tàkìtì. Pẹ̀lú ìròyìn àgbọ́mọ̀lẹ̀ lọ lórí 32 FM 94.9. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Láago kan ọ̀sán sáago méjì pẹ̀lú àwọn olólùfẹ́ yín méjèèjì. Àfá Làbòròkì. Àti Ẹlẹ́yà Sẹ̀nọ́bù. Ìròyìn kàyéfì ọ̀tún ọ̀túnkún. Ohun tí ń tọ́ ọdún eégún lóòótọ́ àmọ́ pé ọdún eégún tán kò pé kí eégún ó tán lé bẹ́ẹ̀ ni ìdìbò ti tán lóòótọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ òṣèlú sì gbàgbóró kan ìdí rèé tí ìkànnì amúnifẹ̀yìn 32 FM 94.9 fi ní kí gbogbo aráalé tó dìbò tó sì nífẹ̀ẹ́ sí òṣèlú ìjọba àwa ara wa máa tẹ́tí sí ètò òṣèlú ní gbogbo ọjọ́ ajé Monday láago 11 sí 12 òwúrọ̀ pẹ̀lú alákòóso ọ̀rọ̀ òṣèlú lórí afẹ́fẹ́ Peter Ọlásùpọ̀ Captain P2 lórí ètò yìí lè ti máa pàdé àwọn tí ẹ dìbò yàn àwọn tó dipò òṣèlú mú àwọn èèkàn kùgbù lágbo òṣèlú àti gbogbo àwọn ẹni bí ẹni lágbo òṣèlú ètò òṣèlú ní gbogbo ọjọ́ ajé láago 9 òwúrọ̀ pẹ̀lú Captain P2 ó di dandan kájọ gbọ́. ẹ màmá kẹ́rẹ́ o èrò ọ̀nà ẹ màmá kùnrin sájẹ́wọ́ ọgbà ni wọ́n dá káràkátà pátápátá korogodo ẹ̀ka alẹ́ ní àbẹ̀hùn nílé olúfẹ́ àbúrẹ́ ẹ̀ka alẹ́ ò máa pa fáwọ́ rẹ̀ mọ́ ọ̀jàjà ọba àdéhìí mórí bá mojúbà lọ́dọ̀ rẹ̀ ń tó máa lọ. Kábíyèsí o. ṣe kábíyèsí fún babaláàfin. ìran máa jíbọ̀ sí mórí bá mojúbà lọ́dọ̀ ẹ̀yìn tó máa lọ ńtọ́kí ní ọ̀hún bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ó dòde Ọ̀yọ́ mẹ́láàfin lé ọ̀la ìwọ̀lá adépọ̀jù bí ọmọ olúkú ewu mo ṣe kábíyèsí fún ọ̀sà ẹni ọláyà àti ìgbélé ńlá kábíyèsí o. ẹ kú lé o lókè Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ ajó òrosùn ọmọ ẹ̀jẹ̀ bí ó ti fi ìkara ń fọ́rí mu gbogbo akọni tí mẹ́lẹ̀ Yorùbá pátápátá mo rí bá mojúbà lọ́dọ̀ ẹ̀yìn gbogbo association of ancient Ìbàdàn warlord ibà miwádọ̀wọ́ ẹ̀yìn mọ́yẹ̀lóye oko Adébánkẹ́fà ibà Olúyẹdùn Ààrẹ Ọ̀nà Kakanfò ó máa fọjá nílẹ̀ Ìlọrin mo rí bá mojúbà lọ́dọ̀ ẹ̀yìn
ìbà mi wá dọ̀wọ́ rẹ lákàlẹ̀ ọmọnìjọ òbí tí sògúlùntù ìbà mi wá dọ̀wọ́ ẹ̀yìn nílé ìbà ọ̀sọ̀run olúyọ̀lé ọmọ òjìlúrù ti kan rúru àrítẹ̀lẹ̀ ọkọ̀ fúlù ara ìbà mi wá dọ̀wọ́ ẹ̀yìn olùpọ̀ yọ ọmọ akájẹ́wọlé ọmọ ọlọ́run ìyàwó ọmọ ọlọ́jọ́ ìyáálé ẹ̀ka alẹ́ lọ́ọ̀yà bí ọdún ẹ̀ka alẹ́ o nílé ọ̀dẹ́ ńlọ àtàbà àti bí ọmọ méjì ogbe dẹ́ ńlọ ọmọ ayígbìrì kóde olóde ọmọ ọ̀fọ̀fà tí gbòǹgbòrò tí bá búbú ẹ̀ka alẹ́ nílé ọmọlólú ọ̀pẹ́ àgbẹ̀ gbàǹgùdù fún ọmọlólú olúkàtà hàn lọ́mọ ọ̀pẹ́kùnrin pẹ́pẹ́pẹ́ ọmọ ọ̀dọ́kùnrin yọ̀ọ̀yọ̀ ẹ̀ka alẹ́ o ọ̀pẹ́ àgbẹ̀ tó fún mọ̀lẹ́lẹ̀ tí wọ́n kọ́ mọ́sálásí ẹ̀ka alẹ́ ní abẹ́hùn ẹ̀ka alẹ́ o nílé olúgbòde mọ́jọ́lágbé ọmọ adénípò ọmọ ségoṣogun tí jàre ọmọ kọ̀kọ́ kúkú olúmọ̀ọ́rẹ́ ẹ̀ka alẹ́ lè ìbíkólé ẹ̀rọ ọláhùn ọmọ ọ̀ṣútáyọ̀ ẹ̀ka alẹ́ ìbíkólé olókè ọmọ àgbààgbà àṣẹ bàmírí admiral abdulateef adétòkùnbọ̀ ìbíkólé ẹ̀ka alẹ́ ìbíkólé olókè àgbààgbà àṣẹ alágbàlájà àjà bàbá kú ẹjọ́ àgbàlá ìbíkólé tóbi òjòkó bá bẹ́ẹ̀ lómi lọ ẹ̀ka alẹ́ o nílé ògúnmọ́lá àlàpà ọmọ ẹbí ògúnmọ́lá obìnrin dánájú dánágbó ẹn lọ́mọ anínálẹ́rù bí òyìnbó kẹ́ǹkú gbòòrò ni wọ́n bàràbàrà níjú ọlọ́tẹ̀ ọmọ àpèká tí déjù tí gbẹ̀ ẹgbẹ́ ọkọ̀ ewusu tí délé tán tí fi bàbá fún bàbá ìnírèlé ògúnmọ́lá kí mọ́délé arúlógún bí èéfín àpapọ̀ láìláì ọmọ àtòkìtì ẹ̀fọ̀tìrò òde ọ̀yọ́lọ́rẹ̀ èsòògùn arúlógún ọkọ̀ ọmọsá mọ̀nsúrù jagun balógun olúbàdàn lẹ́ẹ̀bàdàn abíọ́lá látúnjọ́ láti ń bí hàn nínú ọkà alẹ́ ọmọ arúlógún bí èéfín àpapọ̀ láìláì ẹ̀ka alẹ́ o nílé òsì ọ̀ṣúndínà tí wẹ́lẹ́wà nírè kó ogun lójú ààrẹ ni tá a ṣe mọ́dà ìfúnmọ́ ọ̀sẹ̀ ọ̀ṣúndínà ọ̀sẹ̀ ọ̀nà ló àtọ̀nàgbà ọmọ àtọ́káyà ogun gbé ọmọ ogun dandan lórí dandan ìmọ̀lẹ̀ ìbàdàn mẹ́bí ńlá bákí ìmọ̀lẹ̀ ìbàdàn mẹ́bí ńlá báyìí ẹ̀ka alẹ́ o Masudi gbọ́lágadé ọmọ akéré àkàbí ẹ̀gbọ́n ọmọ ọlọ́yẹ̀mọ̀yìn ìjà lògbó mẹkùn níbà ẹ̀ka ẹlẹ́bẹ̀ yìí òkú ọmọ akéré ọmọ ọ̀dùgbẹ̀dùgbẹ̀rẹ̀ bíi ìjà àgbàrá òjò bàbá ńlá bàbá ẹ̀yìn ń bá níjà ń bójú díẹ̀ ní kọjá lọ Abíọ́dún ká alẹ́ Masudi àgbọ́lágadé ọmọ akéré ẹ̀ka ẹlẹ́ o nílé ọ̀rọ̀ òsì ọ̀gbágbá tí làgójà lọ àṣejù bàbá òjò ọmọ àgàdàgbà òjò tí sùn láàrin ọ̀run ìjàgbẹ́ lókè ògbé ọkọ̀ ọmọpẹ́ bàbá àjàyí ọ̀ṣungbẹ́kùn mi lókè Ìbàdàn nílé Olúyọ̀lé ẹ̀ka ẹlẹ́ o ẹ mọ̀mọ́ ká alẹ́ ilé àjọbọ̀ mìíràn ilé olójó ọ̀yá gbàgbé eégún oníyẹ̀ pátápá ẹ̀ka alẹ́ nílé àṣùbíàrọ̀ agẹ́dẹ́gùdù olódì òkúta kòmúkò wálé ọkọ̀ ṣùbùnmi ẹ̀ka alẹ́ lẹ́múrẹ́ èkìtì ẹ̀ka alẹ́ dédé èkìtì parapọ̀ ìmẹ̀sí ilé ẹ̀ka alẹ́ múnimúni dé o ará àbádẹ́dẹ́ ẹ̀fọ́ ni ẹ̀rọ ìsọ̀lá ọ̀rọ̀ tí mọ̀ ní tí gbé ní mì ẹ̀wà nǹkan fìdílé gbogbo onígègé ẹ̀mú gègé ẹ̀yìn tó ń ti tákàdá oníkàǹkà ipasẹ̀ ńlẹ̀ẹ́tò láyé nǹkan ọmọ akórèdé lákùn sóńwájú bàmí Adéwálé Ìbíkúnlé wọ́n bẹ̀ lórí àpèrè ẹ̀ máa bá a kà lọ ìkànnì adẹ́rìn ipò sónú 94.9 àjàkẹ́rin kókó àwòsí 32 FM náà ń pè bí ẹ̀dùnnú kẹfẹ́ yín ẹ̀rín èmi àtẹ̀yìn ò ní dẹ́kun láéláé ẹ̀ka ẹlẹ́ òyìn pàṣẹ ńlẹ̀ tó. Ipasẹ̀ rérédò. Ipasẹ̀ rérédò. Ipasẹ̀ rérédò. ẹ̀kú etí gbọ́ Ipasẹ̀ náà lètò láti ìkànnì ìfẹ́yín 32 FM 94.9 àjàkẹ́rin Cocoa House gbẹ́lẹ̀ Ìbàdàn pẹ̀lú olólùfẹ́ yín Ọláyínká ọmọ Akórèdé Mr. Yedun Fàṣàṣe Adékúnlé Sẹ̀míù Fàṣàṣe tí a ẹmọ̀ kú òǹgbẹ ẹ̀mí ọ̀rẹ́ yín oṣù àṣọdún ayọ̀ pẹ̀lú ògo Ọlọ́run bàbá mi Abbey Adédèjì Ọlọ́run bàndó tí yóò wà pẹ̀lú yín
kò ní rẹ̀ yín náà o àlàáfíà ara yín kò ní di fíafíà ààbò ọlọ́run yóò túbọ̀ mọ́ dájú lórí yín olóyè Saheed Oyèbánjí bẹ́ẹ̀ tí ń kí bàbá mi olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé náà ni bàbá ń kí yín ẹ̀fọ́ ní ẹ̀rọ akéwì jagunjagun ọ̀hún náà ń kí yín bẹ́ẹ̀ láyédùn àti àwọn ọkọ rẹ̀ náà ń kí yín yóò mọ ọjọ́ ẹ̀yin náà ṣe o láṣẹ Ìdùmarè ẹ ṣeun bí ojú ọ̀nà ẹ̀yin Saheed Ọlọ́sùn àwọn náà ni olóyè Saheed Oyèbánjí bàbá mi ẹ bá ń kí àwọn aráalé ká tó mọ̀ tẹ̀ iwájú. a kí gbogbo aráalé o wọn ní bàbá délé baálé ilé náà lákọ̀ọ́ kí o a kí bàbá wa kábíyèsí Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Àkànmú kábíyèsí aráàjìlẹ̀ èjì ọmọ lọ́yẹ́mọ̀yìn. a kí ìyá wa olórí aṣíwájú ìyálóde ti ilẹ̀ Ìbàdàn ẹ̀kú sí ààfin o a kí gbogbo olóyè a kí gbogbo orí adé a kí gbogbo ọrùn lẹ̀kẹ̀ a kí gbogbo baálẹ̀ a sì kí gbogbo àwọn orí adé tó kù náà a kí gbogbo ìdílé jagunjagun o kò ní bàjẹ́ o ẹ kú òǹgbẹ́ o ẹ̀mí ọ̀rẹ́ yín oṣù o mo ò ní fi wá ṣe ẹlòmíì o ojú ò ní tiwa o ọlọ́wọ́ bá ní ṣe o àkíyàn ẹ̀ka alẹ́ o. ohun bàbá mi olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé náà la gbọ́ bàbá ti kí wa sórí ètò àjẹ́ pé ká mọ̀ tẹ̀ iwájú bàbá ní ìjẹjọ́ afẹ́mẹ́nulé ogun Èmùrè Èkìtì lọ́jọ́ lọ ẹ̀já wa ti bẹ̀ kí a ti bẹ̀ mú bí a bá gungi là bá sọ̀kalẹ̀ ogun Èmùrè Èkìtì kí ló fà á. ẹ ṣe ogun Èmùrè Èkìtì gbogbo aráàlú àmọ́ ibi tí jẹ́ ìlú Èmùrè lórí èmi bá bí kò bá tiẹ̀ fẹ́ yé wa ẹ rí i pé olórin kan bẹ́ẹ̀ tá a máa ń pè ní Elémùrè ìlú Èmùrè Èkìtì 1874 òun ni ogun ìwáyé kí ló fa ogun yìí wọ́n ti jókòó nílé káwọn Ìbàdàn ti ní káwọn tiẹ̀ sinmi ni wọ́n ti ní àwọn ó sinmi díẹ̀ ṣùgbọ́n ìlú kan mẹ́ta ń pè ní ìlú Ìṣe Èkìtì náà ni ìlú yìí ó jẹ́ ìlú kan tó jẹ́ pé ó wà ní abẹ́ Ìbàdàn tí máa san ìṣàkọọ́lẹ̀ fún Ìbàdàn déédéé gbogbo olùtọ́wáyì ti wà ní abẹ́ àkóso Ìbàdàn tí wọ́n máa ń sọ̀bọ̀ sàkálẹ̀ fún Ìbàdàn tí wọ́n bá ti lè ránṣẹ́ pé Ìbàdàn báyìí wọ́n gbọ́dọ̀ jẹ́ wọn torí pé Ìbàdàn rí pé àwa la nílùú àwa la ń ṣàkóso a gbọ́dọ̀ dáàbò bò ó. kí ló wá fa ogun ni pé Ògèdèngbé òun ló wá ròjọ́ kan lọ́ba nítọ́ wọ́n tiẹ̀ wà tọ́ Ìbàdàn òun fẹ́ fi Ìbàdàn ràn wọ́n wá lọ gbé ogun ti Ìṣe Èkìtì wọ́n lọ gbógun tì wọ́n pé wọ́n lọ gbógun ká wọn mọ́lé kí sì lọ́ba ńgbà wọ́n ti lé kúrò ní Iléṣà nígbà wọ́n lé Ògèdèngbé kúrò ní Iléṣà wọ́n láti wá káwọn ọmọ ogun rẹ̀ jọ àwọn ìpẹ́yẹ rẹ̀ wọ́n fi ń gbé súnmọ̀mí káàkiri wọ́n gbé àwọn arò pé bolo ti yẹ káwọn lọ tún kọ ogun sí o wọ́n á fi lọ sí ọ̀dọ̀ àwọn Ìṣe Èkìtì nígbà wọn á débẹ̀ wọ́n kógun wọ́n ṣe wọn mọ́lé wọ́n fẹ́ kó wọn lẹ́rú bí wọ́n ṣe aránṣẹ́ sí Ìbàdàn nìyẹn wípé táwọn mọ́tò rí ni o kí Ìbàdàn wá gbà wọ́n lẹ̀ o ṣùgbọ́n nígbà táwọn rẹ̀ rí ààrẹ ni ogun eléyìí ṣe tí mo lè pé màá múra tí màá di gbàdàgbà ṣùgbọ́n èèyàn ọmọ ogun mi ti ràn lọ ẹ̀yìn méjì náà ni wọ́n wá láti ran Sẹ́ríkì Ìyàpọ̀ ọmọ Ìbíkúnlé wọ́n ràn ẹbí Sẹ́ríkì wọ́n wá rán ọ̀tún rẹ̀ náà òun náà ni Ìlọ̀rí ọmọ Ògúnmọ́lá òun ni wọ́n wá rán méjèèjì ṣùgbọ́n ààrẹ wá rí i pé àwọn méjèèjì yìí alágbára méjì ni wọ́n àkọ́kọ́ ni pé ìkágun bàbá wọn ó wà níkàáwọ́ wọn eléyìí gan tó fẹ́ lásìtọ̀ tí ọmọ bá di pé ẹ̀wọ̀n ìkan ò ní fẹ́ tẹrí ba fún kan tàbí ó fẹ́ di ìjà ọ̀dọ́ méjì tí wọn ò ní gbọ́rọ̀ síra wọn lẹ́nu wọ́n wá láti pe bàbá wa kan tá à ń pè ní Olúpòyì Olúpòyì ni wọ́n wá pè ó jẹ́ gẹ́gẹ́ bí bàbá àṣàlẹ̀ oyè bàbá àṣàlẹ̀ ní ọjọ́ yìí pé Olúpòyì ìwọ ló tẹ̀lé àwọn akọni méjì yìí gẹ́gẹ́ bí àgbàlagbà ara wọn ọ̀dọ̀ rẹ̀ wọ́n ti pèpè ogun lọ́dọ̀ rẹ̀ nítorí bá sì ni wọ́n ṣe iná wọn gbọ́dọ̀ ṣe gbàgbé àwọn pé ọbẹ̀ tẹ̀ tajọ àwọn méjèèjì Ìlọ̀rí àti Ìyàpọ̀ wọ́n gbà pé nígbà Olúpòyì ti ń tẹ̀lé àwọn lákọ̀ọ́kọ́ lọ́jọ́ orí ó ju àwọn lọ fàáfà àgbàlagbà ni àwọn sì gẹ́gẹ́ bí ètò tí Yorùbá sì fi lélẹ̀ ni pé ẹ̀tọ́ bá jẹ́ àgbà ẹ gbọ́dọ̀ bọ̀wọ̀ fún
àgbà kì í wà lọ́jà lórí ọmọ tuntun wọ́ lolúpọ̀ yìí fẹ́ lọ ṣe lógun Èmùrè Èkìtì. ní wọ́n bá kó gbá wọn ká gbọ̀n wọ́n lọ sí Èmùrè Èkìtì wọ́n mú lọ sí ìṣọ̀dọ̀ ìlú Ìṣe. Wọ́n débẹ̀ ìgbà wọ́n dé ibẹ̀ ṣùgbọ́n Bógèdèngbé ti kọ́kọ́ ń gbọ́lù ogun Ìbàdàn torí tí Ìyápọ̀ náà bá ń lọ ìlú ogun tí bàbá rẹ̀ máa ń lù Kìnìún Oníbùdó iná wọn ń lù tẹ̀lé lẹ́yìn so tí Ògúnmọ́lá náà máa ń lù òun náà ni wọ́n ń lù tẹ̀lé lẹ́yìn pé àtòkè àti igbó kò sẹ́ni tó lè dúró àtòkè àti igbó kò sẹ́ni tó lè dúró àtòkè àti igbó. gbọ́ bí Bógèdèngbé náà ṣe gbọ́ ìlú yẹn ó rí pé àwọn Ìbàdàn dé kò sí tóun ó ṣe ni pé kó wọn fẹ́ẹ̀ kan yẹra bó ṣe kúrò ní ìṣe bó ṣe kúrò nìyẹn wọ́n wá lọ tẹ̀dó sí ìta Ògbólú orí ìta Ògbólú náà ni ló dúró sí tẹ́lẹ̀ lọ́pàgọ́ rẹ̀ sí wọ́n wá lọ tẹ̀dó sí ìta Ògbólú ṣùgbọ́n nígbà tí àwọn Ìbàdàn débẹ̀ wọ́n rí i pé ogun yìí Ògèdèngbé táwọn fẹ́ mú ó ti sá lọ ó ti fi ìlú lẹ̀ kí ni táwọn wá ṣe ní táwọn ó ṣe ni pé àwọn láti wá ọ̀nà mìíràn táwọn gbà ṣé káwọn Bógèdèngbé ni àbí kí ni káwọn ó ṣe onígbò tí ẹ̀já ti fìlù tí sílẹ̀ bó ṣe ṣe káwọn gbìyànjú àti mú wọn wá rò wípé ibì kan ṣáà ni oúnjẹ tí wọ́n á fún Ògèdèngbé tí egun rẹ̀ fi ń lé tí fi ń wò pé ogun lọ́kàn. wọ́n á ní kò sí kankan tí àwọn ó ṣe ju pé ìlú tó yẹ oúnjẹ tí ń wá fún náà ni Èmùrè Èkìtì ibẹ̀ ní ń fún ní oúnjẹ wọ́n wá ní dáná kò búra wọ́n wá gbógun lọ sí ibẹ̀ bí wọ́n ṣe wá gbógun lọ sí Èmùrè Èkìtì nìyẹn ìgbà wọ́n sì débẹ̀ kò tiẹ̀ gbà wọ́n ní àsìkò rárá ọjọ́ kejì tí wọ́n ti débẹ̀ ni wọ́n ti kó gbogbo Èmùrè Èkìtì wọ́n ti kó wọn lẹ́rú lọ́tún ló sì wọ́n kó wọn àbí ajá wa kó wọn wọ́n bá nítọ̀ àwọn náà bá ní àwọn ti juwọ́ ju sẹ́lẹ̀ àwọn náà ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn ti di ẹrú Ìbàdàn gẹ́gẹ́ bí ẹ̀tọ́ tí Ìbàdàn wọn ṣe pé tí wọ́n bá ti di pé wọ́n ti gba ìlú kan wọ́n fìyàn síbẹ̀ wọ́n fàjẹ́lẹ̀ bẹ́ẹ̀ ọmọ wa jẹ́ ààbọ̀ fún wọn. tí ó mọ ṣojú Ìbàdàn bẹ́ẹ̀. bí wọ́n ṣe nígbà wọn tí a ti rí báyẹn wọ́n kúrò nílùú yẹn. ìyẹn ni pé bàbá Ògèdèngbé ó ní alákòóbá tí tó lọ kó bá àwọn Èmùrè Èkìtì ó ló fi kọ́kọ́rọ́ rẹ̀ tí ò ní fi kọ́gi tó lọ fi kọ́ Èmùrè Èkìtì lọ́rùn. nígbà wá ní pé wọ́n wá kúrò mẹ́ pé àwọn jẹ́ ní káwọn wá ṣe àwọn ti ṣe Ògèdèngbé ti fi bẹ̀lẹ̀ ó ti sálọ wọ́n sì tún ti gba Èmùrè Èkìtì káwọn ọmọ wálé wọ́n ti á lùlù bọ̀ wá sí ilé wọ́n lùlù Àjàṣẹ́gun bọ̀ wálé nígbà wọ́n dé Ìlá ara Ìyápọ̀ àìsàn fẹ́ kọlù díẹ̀ nígbà àìsàn fẹ́ kọlù ó fẹ́ sòjòjò ni wọ́n bá ní kọ́fẹ̀ kan dúró sí Ìlá ẹ rí i pé ìlú Ìlá yìí ibẹ̀ náà ni Ìbàdàn fi ń ṣe tí wọ́n bá ń lọ sí gbogbo ọ̀nà ogun ọ̀nà ẹbẹ̀ wọn ibẹ̀ wọ́n fi ń ṣe ibùdó débi pé ibùjókòó Ìbàdàn ti mẹ́mẹ́ gbogbo ògbà ni ọ̀pọ̀ gan débi pé gbàgbà tún bọ́ síwájú ẹ̀ tún rí látòsà náà tó fi bẹ̀ ó tó fi ṣe ibùjókòó. ó dàbí ẹni pé ẹ má bínú fún àtọmọdé lẹ́nu ní tó fà á ni wípé Ìlá pàápàá jùlọ Òkèlà Ọ̀ràngún pẹ̀lú tíṣẹ́ ìwádìí tó fìdí ẹ̀ múlẹ̀ ni pé ojú ọ̀nà yẹn ó yá sí Ìmẹ̀sí Ilé àti Ìgbàjọ bẹ́ẹ̀ ni ó yá síbẹ̀. ọwọ́ àbí ó wà ní àárín méjì. torí iṣẹ́ ìwádìí àrà tá a gbé lọ sí Òkèlà Ọ̀ràngún òun ló fìdí ẹ̀ múlẹ̀ pé lórí òkè tí tá a lọ yẹn náà ti ń tọ́ka pé ìkíní lẹ̀ ń wo Ìmẹ̀sí Ilé lẹ̀ ń wò lọ́ọ̀kan Ìgbàjọ lẹ̀ ń wò lọ́ọ̀kan ọ̀nà bí lẹ̀ ń gbà débẹ̀ rò pé tó fà á tí ibẹ̀ ń fi yá sáwọn Ìbàdàn lẹ́sẹ̀. ń bọ̀ ìjẹ́ pé láti ilẹ̀ tí wọ́n ti kó wọn tí wọ́n ti gbèjà wọn tí wọ́n ti kó wọn ìyẹn ti di pé ibẹ̀ ni Ìbàdàn fi dúró ṣe ibùdó wọn tọ́wọ́n náà jẹ́ pé kò sí nǹkan tí wọ́n lè ṣe àfi kí wọ́n rí Ìbàdàn ibi wa ni Ìyápọ̀ dúró sí fún bí ọ̀sẹ̀ bíi 6 tí ara rẹ̀ fi yá òun náà wá lùlù Àjàṣẹ́gun wọ́n wá lù wọ ìlú Ìbàdàn nígbà ara rẹ̀ yá tán bí ogun Èmùrè Èkìtì bó ṣe lọ nìyẹn. ogun Èmùrè Èkìtì 1874
Jọláyẹmí Lukman Adékúnlé ṣàlàáfíà ni ṣóòsùn stúdíò mọ́ o wọ́n tún jẹ́ wọn yàwòrán rẹ̀ mọ́ o. Majid Ọlákúnlé bàbá àgbàlagbà ẹ̀mí wa rẹ̀yìn oṣù náà ẹ ṣeun ẹ kú ìfẹ́ wa nígbà gbogbo Èdùmàrè ò ní fi ẹ̀yin náà lẹ̀. Ńgbà tá a ti fulẹ̀ eléyìí èyí já sí pé kí a tẹ̀síwájú nípa ogun kejì tá a fẹ́ mẹ́nubà lálẹ́ tòní ogun Wọ́kùtì 1875 bó o lè yìí ti jẹ́ wọ́n sá ti dé látẹ̀múrẹ́ Èkìtì kí ló tún fà á tí wọ́n sáfẹ́ fìran Èkìtì lọ́rùn lẹ̀ àbẹ́kìtì gan-an ni à ń tọ́jà Ìbàdàn ni. ogun Wọ́kùtì ìlà tún fẹ́ sọ nípa rẹ̀ kí ló fọ ogun Wọ́kùtì ń tọ́fà ni a rí pé lásìkò tí wọ́n ti ti ogun Èmùrè Èkìtì dé ìjọ àlàáfíà ó ti wọ ìlú débi pé gbogbo àwọn oníṣòwò ti ń ṣòwò káàkiri àárín ara wọn láti Abẹ́òkúta ni láti Gbani láti gbogbo ẹ̀ ni wọ́n ti ń wọnú ara wọn tí gbogbo ẹ̀ ti ń lọ kódà láti Niger sí bí Ìdà wọ́n ti ń ṣòwò wọnú ara wọn ṣùgbọ́n ààrẹ ló wá ronú ààrẹ Látòsà torí ó bá rò pé ààrẹ ọ̀sá lè jókòó kalẹ̀ kọ́ mọ̀ ṣe nǹkan kan ó bí tó dá ronú pé gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò tí èsà rẹ lásán tí èsà rẹ yẹ̀bù yẹ̀bù agbára yẹn máa ń gùn pé òòsà gbọ́dọ̀ máa rí nǹkan ṣe bí ọ̀tí ẹ̀ láàrin ọpẹ́ jù bí oṣù mélòó síra wọn Òṣùpá mẹ́ta síra kó sá máa rí pé òun jẹ́ lọ ń jagun lọ́wọ́ rò pé àdúgbò Èkìtì yìí òun ò tí ì ṣiṣẹ́ ń bẹ̀ tó o tún wá fẹ́ lọ ṣiṣẹ́ níbẹ̀ dáadáa tó ní ọ wá dúró níjọ́ kan nígbà di ọjọ́ 24 oṣù kọkànlá 1875 ọjà àwọn àti ìjòyè rẹ̀ wọ́n wá ní pé kò síbi kankan táwọn fẹ́ lọ wọ́n ní ẹjáwò gbé ìṣòwò ẹrú yìí ẹ̀rí pé gbàtọ́ ẹrú ti di pé ó ń tà tó ń ṣe kò di pé wọ́n gbé ìṣòwò ẹrú Èkìtì yẹn náà làwọn lè gbé lọ torí ibẹ̀ náà sì ni àwọn tá a bá ń wo gbogbo àwọn ìlú yòókù wọn ti ń gbà fún Ìbàdàn kò sí kankan mọ́ bí Òkè Ògùn bíi náà gbogbo wọn náà wọ́n ti gbà fún Ìbàdàn tán ọmọ ọbẹ̀ náà lọ fẹ́ kù sí gbogbo Ọ̀ṣun ti gbà pé tọ̀ abẹ́ Ìbàdàn ni àwọn wà báwọn ibi kankan tó kù jẹ́ òun ti ẹ̀sùn ẹrú lọ sí ibẹ̀ káwọn òkú ẹrú jáde ṣùgbọ́n lẹ́ẹ̀kan ẹ̀rọ náà lòun ó tún wá ṣáájú ogun yìí òun àti Balógun ẹ̀ wá ronú pé ó yẹ ẹ jẹ́ káwọn lọ wọ́n gbà fẹ́ máa lọ wọ́n ní ìtàsí ni pé ẹ jẹ́ ká kọ́kọ́ ti Sẹ́ríkí àti ọ̀tún Sẹ́ríkí àti òsì Sẹ́ríkí wọ́n ti wọ̀n síwájú ẹ̀yìn pa ti Sẹ́ríkí yàpọ̀ ìbìkan ọmọ ìbíkúlẹ̀ Sẹ́ríkí Ìlọrí ní ọ̀tún Sẹ́ríkí Sólálú ó ní òsì Sẹ́ríkí tó wọ́n wá ní kí wọ́n mọ sòwájú bàbá náà kó ọmọ ogun lọ lọ́tẹ̀ yìí ẹ rí pé a ti sọ síwájú pé tí Sẹ́ríkí bá lọ ibìkan ọmọ ogun tí máa ń tẹ̀lé gan ọmọ tó 2,000 ká tó wá sọ ọ̀tún ká tó wá sọ òsì ká tó wá sọ ọ̀tún ọmọ ogun ti Balógun gan. pé gẹ́gẹ́ bí ipò rẹ̀ òun ni olórí fún gbogbo ìpẹ́ rẹ̀ ogun àwọn ìpẹ́ rẹ̀ náà nísìnyí máa ń pọ̀ jù. ká tó wá tún sọ ti ààrẹ gangan fúnra rẹ̀ ká tó wá tún sọ tàwọn ẹlẹ́sìn tí ó tún tẹ̀lé ọ̀sàrùn bí ibi wọ́n wá wọ̀ ibi wọ́n bá wọ̀ wọ́n wá ní níbo làwọn wà lọ báyìí wọ́n ní àdúgbò Èkìtì náà ni àwọn lọ bí wọ́n ṣe á gbé ogun lọ sí agbègbè Èkìtì nìyẹn ìgbà wọn dé olúùlú wọn ìlú Èṣù ẹ̀rípa àti sọ̀rọ̀ Èṣù náà sí iwájú sẹ́yìn wọ́n wá ní dáná ẹjá káwọn gba apá ọ̀nà àríwá lọ síbi ìlà oòrùn láti lọ fi já ìlú tí àwọn fẹ́ lọ bájà ṣùgbọ́n gbà wọ́n débẹ̀ wọ́n dé ibi Yagba ní ibi Àkókò Èkìtì yẹn ibẹ̀ wọ́n wá dúró níbi Àkókò Èkìtì wọ́n wá kojú ogun sí wọ́n gbà wọ́n lọ wọ́n wá rí ẹni tí ó sì jẹ́ olórí agbègbè yẹn tọ́jú ọba wọ́n ń pè ní Ata ni ó kọ olórí ọba tó wà ní gbogbo agbègbè yẹn ṣùgbọ́n Ata náà tí a ti múra rẹ̀ ó náà ti pe gbogbo àwọn balógun rẹ̀ pé àwọn kojú Ìbàdàn ni pẹ̀lú bí a ṣe ń bọ̀ ṣùgbọ́n àwọn tó tẹ̀lé jagunjagun Ìbàdàn wọ́n mọ ìṣe Ìbàdàn wọ́n wá tó sì tún jẹ́ àwọn olólùfẹ́ rẹ̀ díẹ̀ wọ́n wá sáré ránṣẹ́ sí pé kó tètè fi ìlú sílẹ̀ àtàwọn olólùfẹ́ rẹ̀ torí pé ọmọ ogun Ìbàdàn ti ń bọ̀ apá rẹ̀ ò lè ka tí wọ́n bá sì mú wọn mú ní ìmú ẹ̀sìn wọn mú kọ́mọ́pọ́ wọn gbé ogun ti Ìbàdàn wọ́n sọ fún báwọn Ọlọ́run sì jẹ́ kó náà wọ́n gbọ́ sí wọn lẹ́nu bóná ṣe á pètèpèrò
ó ṣe á gbọ́ sí wọn lẹ́nu òun náà wá ń sá káàkiri gbogbo àdúgbò Èkìtì lọ sáde níbi tó ti à ń sá lọ bó ṣe ń sá lọ gbogbo ìlú yẹn bẹ́ẹ̀ náà ni Ìbàdàn ń gba àwọn ìlú tó nígbà tí Ìbàdàn náà tún fẹ́ máa lọ wọ́n tún ránṣẹ́ pé àwọn Ìlọrin pé káwọn náà tún wá tún ibi la wà o kó tún wá kún àwọn lọ́wọ́ ẹ̀yin náà wá jẹjà o tó wọ́n lọ wọ́n tá a mú bí wọ́n ṣe ń lọ Ìlọrin náà ń tẹ̀lé wọn wọ́n wá dé ṣùgbọ́n ààrẹ àti Balógun àwọn láti dúró sí ibì kan ibi tí wọ́n dúró sí yẹn là ń pè ní Yàgbà ibi àwọn dúró sí Sẹ́ríkì àti àwọn ọmọ ogun Ìlọrin àti òsì rẹ̀ àtọ̀tún rẹ̀ ara wọn ń gbé ogun sáwájú ṣùgbọ́n gbọ́n wá di pé wọ́n lé ata káàkiri wọ́n sáré pé wọ́n gba gbogbo àwọn ìlú tí ó wà ní gbogbo agbègbè pátápátá gba wọ́n gbà wọ́n wá gbà tí Sẹ́ríkì dé Ìyápọ̀ láti padà sí ibi ìpàgọ́ rẹ̀ ó wá di àárọ̀ ọjọ́ kejì ó wá ní jẹ́ kí òun tiẹ̀ wá lọ kí ààrẹ àti Balógun tó dé wípé ibí ni àwọn bá ọwọ́ dé o torí gbà wọ́n lọ níbi wọ́n ti ń lé wọn kiri wọ́n dé ààlà bí ìdá àwọn ẹlẹ́sìn àwọn ọmọ ẹ̀sìn ẹ̀mí àbí ìdá wọ́n yọjú sí Sẹ́ríkì pé ẹ ti kọjá ààlà yìí àwọn jọ láàlà ààlà ẹ̀mí àbí ìdá ni ẹwà yìí àwọn Ìbàdàn ti fẹ́ gbógun tì wọ́n ṣé ẹ fẹ́ kojú wa àbí ni ẹ fẹ́ kojú wa ṣùgbọ́n ọba wọn jẹ́ ọba tó lọ́gbọ́n púpọ̀ tó sì jò sùúrù kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ogun sógun ni ìlú àwọn ni ẹnu àlà àwọn ni ẹ sì ránṣẹ́ ogun pẹ̀lú pé tápapá náà ti múra lẹ́dẹ̀ yìí gbọ́ngbà tó rí báyẹn wọ́n láti pe Ìyápọ̀ mọ́ra Sẹ́ríkì wọ́n ṣe lálejò yín ọba wọn ó fi obì ránṣẹ́ sí ó kó ẹrú ó fún lọ́sọ̀ nǹkan ìtàn wọ́n sàdọ̀gbọ́n tù wọ́n pé kí wọ́n ẹ máa lọ wọ́rọ́wọ́ ẹ má dé ọ̀dọ̀ àwọn. a pè yín àyín o. ìgbà tí Ìyápọ̀ dé ojú ibi tó ṣe ìpàgọ́ sí ó dàárọ̀ ọjọ́ kejì kó lọ fún ààrẹ àti Balógun lábọ̀ ìpè tán ibi táwọn ti ń káàkiri o àwọn dé ọ̀dọ̀ bí ẹ̀mí àbí ìdá o ètò fún àwọn ni wọ́n débẹ̀ ó fún ẹni tí ó jábọ̀ fún ààrẹ ó kí wọn pé káàárọ̀ o gẹ́gẹ́ bí ìṣe wọn tí wọ́n máa ń ṣe fún aṣáájú wọn ṣùgbọ́n ibi tí ó ti ń bọ̀ wọ́n wá fẹ́ wọ ìlú yẹn ìlú èṣù tàwí ìlú yẹn orí òkè ẹ̀rí pa ti san àpèjúwe ìlú náà rí tẹ́lẹ̀ orí òkè ló wà orí òkè tó sì wà ní wọ́n wá ra sí ẹnu ọ̀nà yẹn ó kéré bẹ́ẹ̀ ṣe ẹnu ọ̀nà ẹ̀ tó kéré tó ẹni tí wọ́n fi ṣe odi rẹ̀ ó nípọn gan débi pé kọ̀sẹ́ ilé ìwé inú èsùsùn ló tún yí ká àwọn ọmọ ogun Ìbàdàn sáfẹ́ wọ ìlú wọn fẹ́ kó ìlú yẹn wọ́n fẹ́ kó wọ́n ti dẹdẹ wọ́n ti yí ká ṣùgbọ́n kò sọ̀gbọ́n tí wọ́n fẹ́ ta sí àwọn ànídàánú tó bá ti lé di ijọ́ kejì àbí ijọ́ kẹta ní táwọn ò fi ṣe iṣẹ́ ṣe òun náà ní báwọn ò sì wọ́nà lọ́nàkọnà táwọn ò fi wọ inú ìlú yẹn. wọ́n gbà tí wọ́n á lọ kí ààrẹ wọ́n kí ààrẹ tán bí ó ṣe ń bọ̀ wọ́n gẹ́gẹ́ bí ọmọ láti àwọn olú rẹ̀ bí wọ́n ṣe máa ń kì ìlú kìnìún oníbùdó àwọn tó wà ní pàgọ́ ń gbọ́ àwọn ń gbọ́ tí wọ́n lùlù kìnìún oníbùdó wọ́n wá ròyìn pé bóyá Sẹ́ríkì ti pàṣẹ ogun kó ogun ti yá bí gbogbo wọn ṣe ń ta mọ́ra nu pé Sẹ́ríkì ti ń lọ Sẹ́ríkì ti ń lo ogun Sẹ́ríkì ti ń lo ogun ìgbà ṣe ń ta pa kódà nínú àwọn tí máa ń kó aṣọ ogun Sẹ́ríkì gan lọ́wọ́ àwọn wà ní pàgọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ṣe gbọ́ ìlú wọ́n kàn sáré lọ kó aṣọ Sẹ́ríkì wọ́n kàn lọ kó bá ní ojú ọ̀nà ni bó ṣe wọ aṣọ ogun nù àwọn rò pé ogun ti yá ni bí gbogbo wọn náà ṣe bẹ̀rẹ̀ ogun nù wọ́n sá wọ ìlú wọ́n sá kó ìlú ìgbà wọn kó ìlú ọwọ́ tẹ ọba àwọn tí wọ́n pè ní ata ọwọ́ tẹ àtàwọn ìjòyè rẹ̀ wọ́n mú ọwọ́ tẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àṣà tí wọ́n wà nílẹ̀ wípé ẹ̀tọ́ bá ti jẹ́ ọba àlàyé ọ̀wọ̀ ń bẹ fún ọ̀wọ̀ gbọ́dọ̀ wà fún wọ́n sì fi wọ́n wá nítọ̀ nígbà wọ́n ti tì ọ́ kò sí táwọn ó ṣe àwọn ọba lọ́rí bá ní àkótí ẹ̀ ti dá báwọn ẹ rí i pé àwọn ti ń lé ibi ọba yìí kí pàápàá jùlọ ìlú yìí kí wọ́n yọ̀ǹda káwọn Ìbàdàn yọ̀ǹda ọba yẹn fún àwọn káwọn ọmọ mu ní Sẹ́ríkì Ìyápọ̀ ní kò sí ń tọ́jọ́ àwọn èsè bá ní kò sínú òfin ogun àwọn onílẹ̀ tàwọn káwọn wá yọ̀ǹda ọba aláyé fún ọ kò sí ń tọ́jọ́ àwọn ò mú dé ọ̀dọ̀ olórí àwọn ni bẹ́ẹ̀ láti mú ọba yẹn wọ́n wá mú lọ sí ọ̀dọ̀ ààrẹ Látòsà àti Balógun wọ́n wà ní ọ̀dọ̀ wọn wọ́n ṣe ìtọ́jú rẹ̀ gẹ́gẹ́ bí àṣà àti ìṣe
ẹ sì rí pé owó ẹrú náà wọ́n lọ kó wọ́n ti kó àwọn tí wọ́n kò ní ẹrú nílùú yẹn gbọ́n wá di pé wọ́n wá ń bọ̀ tí wọ́n ń ti ọ̀dọ̀ Sẹ́ríkì bọ̀ pé tí wọ́n múra pé ẹ jẹ́ káwọn máa lọlé òkú tí táwọn tó fẹ́ ṣe mọ́ àwọn ti jà ṣẹ́gun báwọn tí wọ́n tẹ̀lé Sẹ́ríkì àti àwọn tí wọ́n tẹ̀lé ọ̀tún Sẹ́ríkì àti òsì Sẹ́ríkì àtàwọn ọmọ ogun yòókù àtàwọn ọmọ ogun tí wọ́n ń tẹ̀lé ààrẹ bọ̀ àwọn kan wọ́n fẹ́ jọ pàdé ara wọn ní ojú ọ̀nà àwọn tó wọ́n tẹ̀lé Sẹ́ríkì wọ́n kàn fẹ́ gba kọ̀rọ̀ láti pé káwọn lọ dúró síwájú Sẹ́ríkì káwọn mọ àjà ṣẹ́gun lọ àwọn tí ń bọ̀ ní ọ̀dọ̀ ààrẹ àwọn náà fẹ́ gba ẹ̀bùrú bí gbogbo wọn ṣe rọ́ọ̀lù ara wọn nìyẹn rírọ́ọ̀lù ara wọn tí ń rọ́ọ̀lù ara wọn pé bí wọ́n ṣe ń jàjàgbùrù àwọn tó ṣubú wọ́n ń tẹ̀ wọ́n pa gbogbo àwọn tó ṣubú lulẹ̀ wọ́n ń tẹ̀ wọ́n pa débi pé àwọn tí wọ́n kú láàrin bí ìṣẹ́jú mélòó wọ́n fẹ́ tọ́gọ́rùn-ún èèyàn tí wọ́n tẹ̀ pa. aisha fish lọ́fẹ́ kó bá wọn ló kó bá wọn báyìí. ló kó bá wọn wọ́n tẹ̀ wọ́n pa débi pé nígbà wọ́n rí òkú wa kú lọ bẹ́ẹ̀rẹ́bẹ́ nígbà tí ara sílẹ̀ tí wọ́n rí pé kí ló ń ṣẹlẹ̀ ọkùnrin kan tó yẹ pa òun sàrùmí lòun jẹ́ tó máa fẹ́ sí ìjà gan òun ọ̀rẹ́ rẹ̀ àwọn ẹbí rẹ̀ gbogbo wọn ilé ẹ̀kọ́ jọ lógún tí wọ́n ti láwọn òkòkò gun gbogbo wọn ni wọ́n kú sí tí wọ́n tẹ̀ mọ́lẹ̀ pa tí wọ́n tẹ̀ pa mọ́gbà wa di pé wọ́n tẹ̀ pa òun náà wá rí pé báwo lòun ó ṣe lọ ròyìn lé nígbà ọjọ́ tó nìkan bá wá dé ilé láìsí ṣe pé bóyá ogun ló kó àwọn lọ gbogbo òkú àwọn àkókò lòun ó ṣe sọ bó náà ṣe mú bọ̀nù ẹṣin rẹ̀ lọ́wọ́ kọ́ tá a mọ̀ bó ṣe ta ẹṣin rẹ̀ mọ̀ lórí tẹ́sí fòkìtì báyìí òun náà ta ara rẹ̀ mọ̀ lórí ni bó náà ṣe kú nù òun náà gbogbo olóyún náà kúkú akọni wípé ẹni tí ọba tó bá òun kọ́ lòun lọ ròyìn ní tó ń ṣẹlẹ̀ wọ́n yá lọ rùkẹ́lòmí lọ ròyìn pé gbogbo àwọn làwọn ti bá ogun lọ gbogbo bí wọ́n ṣe wá kú bẹ́ẹ̀rẹ́bẹ́ tí wọ́n wọ́ wọn jọ ibẹ̀ ló kọ ogun yìí ti jáde tàbí pé ní ogun wọ́kùtì bí wọ́n ṣe á lọ nígbà ó di pé ọ̀rọ̀ lẹ̀ ó di pé tàn kí a máa lọ sí ilé náà ni àwọn ẹrú tí wọ́n kó wọ́n mú lọ àwọn Ìlọrin tún wá pàpà tún wá lọ bá ààrẹ pé kí wọ́n yọ̀ǹda ọba fún àwọn kí àwọn ọmọ mú lọ gẹ́gẹ́ bí wọ́n fi ṣe ìkógun ti àwọn ní bàbá wa Ayéjẹ̀nkú àti Ìyápọ̀ wọ́n bá tún kojú àwọn Ìlọrin pé kí ló ń ṣe yín ìjẹ́ tí ọba tí yín bá rán yín ní tó bá bó ṣe rán yín jáde yìí tó bá rán yín jáde tẹ́ bá kó kẹrù ìjẹ́ ẹ̀yin lè gbà pé ẹ̀mí àti wọn bá múnú àwọn ìran yín sẹ́yìn lè gbà kí wọ́n ṣe jàtìjàtì pé kò sí tọ́jọ́ àwọn ò lè yọ̀ǹda ọba fún yín náà wà ní tọ̀kọ̀ búrò ẹ ti ṣe ti yín nù àwọn tó bá dijọ́ mi àwọn náà gbẹ̀san ti tàwọn náà tó bá dijọ́ mi wọ́n wá gbẹ̀san wọn ò gbẹ̀san nígbà ọba dijọ́ iwájú àtijọ́ máa bọ̀ tó bí Ìbàdàn sáàsì jàdí lu Àjàṣẹ́gun wọ̀lú Ìbàdàn ṣùgbọ́n nígbà wọn wà ń bọ̀ tí wọ́n ń bọ̀ àìsàn ṣe Akérédolú lójú ọ̀nà tó bá Akérédolú bó ṣe wọ́n sáàsì sùn sí ojú ọ̀nà nìyẹn àìsàn lọ́kọlù bó náà ṣe ìlànà Akéré ọmọ baálé Róòsì àìsàn ṣe lójú ọ̀nà bó náà ṣe di pé ó lọ nù. mo kí bàbá ẹ kú àtótónu látàárọ̀ bàbá mi olóyè Adéwálé Ajíbọ́lá Ìbíkúnlé aburú kan ò ní ṣe yín kò ní ṣẹ̀mí yín láṣẹ Ìdùmarè Akeem Ọlálẹyẹ Fàbú ẹ mà ṣe o. Adékúnlé Ìṣọ̀lá ojú odò báwa dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n gbọ́ wa ká máa lọ ọjọ́ ti lọ. tó adúpẹ́ pọ̀ lọ gbogbo ẹ̀yin lólùfẹ́ ìkànnì fẹ̀yìn ẹ̀ 32 FM 94.9 ajakẹrin Cocoa House Dùgbẹ̀ nílẹ̀ Ìbàdàn fún darapọ̀ mọ́ wa lórí ètò ìpasẹ̀ fún talẹ́ òní wọ́n ń ṣe ládùúrà pé àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá pẹ̀lú àṣẹ Elédùmarè tí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé Adékúnlé Ìṣọ̀lá ojú odò olùkọ tí èmi ń jẹ́ adúpẹ́ gbọ́ tí ẹ̀ ń gbọ́ wa. kò ní jù báyìí lọ orí ètò wa ìpasẹ̀ fún ti alẹ́ tòní mo lérò wípé ẹ ti rí nǹkan kan méjì mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ ẹ ti rí dìmú nípa ìtẹ̀síwájú lórí ìṣèjọba ààrẹ Látòsà nílẹ̀ Ìbàdàn àti nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà náà ni. Ogun méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà la gbéyẹ̀wò lálẹ́ tòní ogun Ìmùrè Èkìtì àti ogun Wọ́kùtì. A sì ti jẹ́ kẹ́ ẹ mọ ìdí tá a fi pe àwọn ogun méjèèjì yìí lórúkọ tí a pè wọ́n ìdí tán fi gbéra láti Ìbàdàn lọ ja ogun yìí àti àpẹ̀yìndà àwọn ogun méjèèjì. Àmọ́ àpẹ̀yìndà ogun Wọ́kùtì
iná ni ó bí ohun míì tá a tún gbéyẹ̀wò ní ọjọ́ mẹ́jọ. A sì wà lórí ìṣèjọba ààrẹ látòsà nílẹ̀ Ìbàdàn nílẹ̀ Yorùbá. Lórúkọ Dọ́lápọ̀ àti Ìṣọ̀lá Gideon àwọn amójú ọ̀rọ̀ àti ọlọ́wọ́ bọ́tìnì fún àkókò yìí fún sáà yìí, lórúkọ àwọn aláṣẹ àtòdarí ìkànnì yìí iná ni mò ń kí wa wípé ẹ máa kú ìfẹ́ wa àní súra wa láṣẹ Ìdùmarè. A pàdé èmi àti àwọn ikọ̀ mi, a pàdé yín, èyí náà ó pàdé wa láṣẹ Ìdùmarè láago 3 òru gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò wa Iṣẹ́ Ládàá. Ó ń tán lọ náà nù, k'Èdùmàrè má jẹ́ kí ẹ̀mí wa kó bá a lọ, ká ṣe ọ̀pọ̀lọpọ̀ lámúlánà lókè èèpẹ̀. Títí ìgbà náà Ọláyínká ni mò ń jẹ́, Akóredé ni bàbá tó bí mi lọ́mọ. Àpèlé ó kọ àjẹ́rò ni níjẹ́ ayédùn, ayé wa ó dùn kò ní kàn ó ṣèwọ̀ ká tó fò ìṣẹ́nu ká tó bẹ̀nu jẹ́. Mo kí gbogbo Ẹdúnjọbí pàápàá jùlọ Abdulkareem Akóredé ìran akíwọn ẹkú ìnáwó òní. Ọlọ́run wo Abdulkoyum àti gbogbo tí ń jẹ́ ọmọ Ẹdúnjọbí látòkè délẹ̀. Ó dìgbà kan náà kẹsùn oorun ayọ̀, ẹ má sùn àsùnnára o, àsìkò yìí kò ṣeé fi ṣeré. 32 FM 94.9 ìkànnì tẹ́gbẹ́ jí sòrò ẹ̀. Serial with PhD, serial that graduated, did masters, and even